Junior. Àfíngbàtọ́ àfínú pẹ̀lú bòdómi sọlẹ̀ bí iná kú. Àrẹ tó kẹ̀ lóko ìmọ̀nà ọmọdé olóko. Àfíngbàtọ́ àfínú pẹ̀lú kẹtọ́ sílẹ̀ bí iná bọ̀. Àrẹ tó kẹ̀ lóko ìmọ̀nà ọmọdé olóko. Àfíngbàtọ́ àfínú pẹ̀lú bòdómi sọlẹ̀ bí iná kú. Àrẹ tó kẹ̀ lóko ìmọ̀nà ọmọdé olóko. Àfíngbàtọ́ àfínú pẹ̀lú kẹtọ́ sílẹ̀ bí iná bọ̀. Àrẹ tó kẹ̀ lóko ìmọ̀nà ọmọdé. Ẹ káàárọ̀, ẹ káàsán. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú àtàárọ̀ bó lọ́dọ̀ yín, ọ̀dẹ̀ ọ̀dà bí. Àṣejìrì láṣẹ àní ṣàṣedànù lágbára Elédùà. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Èmi a máa sọ fún wa yí pé wèrè èèyàn ni ó sọ pé dúkìá Ọlọ́run kò wúlò nínú ayé òun. Ọ̀tọ̀ ni oògùn ìbílẹ̀, ọ̀tọ̀ ni àṣà ìbílẹ̀, ọ̀tọ̀ sì ni aṣọ ìbílẹ̀. Ọ̀rọ̀ ìbílẹ̀ gan ọ̀tọ̀ ni ẹ gbádùn mi. Nítorí dìdìrín míì tí wọ́n bá já ewé ewúro lásán tí wọ́n máa ń gbó yóò máa sá lọ fún wọn ni. Yóò ní wọ́n ti ń sóògùn. Sani tí a já ewé sóhun ló léwé ní ṣebí dúkìá Ọlọ́run. Gbogbo ohun tó kó ẹlòmíì sínú dààmú ayérayé nǹkan kékeré báyìí ni o. Ìgbà tó kàwé ìwé náà tó wá ń kàwé gan fún rẹ̀. Ẹ̀rí nǹkan. Nínú ẹ̀dá àtòrílẹ̀-èdè tọ́lọ́run ọba dá láyé mo bẹ́ẹ̀ lè sọ pé àwa aláwà dúdú àwa gan la àmọ́ ń tà ń ṣe jù. Ẹ má bínú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n o ẹni sáwò. Ewé tí ń bẹ lọ́dọ̀ wa ta àkàkún òyìnbó sì fi ṣe àìmọye gbà kan bí irú ẹ̀ ní ewé alofẹ́rà. Alofẹ́rà ní gbogbo yẹn máa pariwo kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá rẹ̀ ewé etí erin ní jẹ́ ewé etí erin. Oríṣiríṣi nǹkan lòyìnbó ti lò ó fún tí sì ń rí bẹ́ẹ̀. Ọ̀rí tọ́ba ti dọ́dọ̀ àwa lọ́dọ̀ wa bí yìí. I am a Christian, I am a Muslim, I am a technical, I am a technical. Ngbà wọn kàwé ìwé náà tó ń kà wọ́n. Ẹ máa wo ginseng. Egbò kan ní jẹ́bẹ̀ ń jẹ́ ginseng. Kò fẹ́ sí ní ọ̀dọ̀ wa bí yìí. Àwọn àbẹ́ ìpa àwọn kan wọ́n ní wọ́n ṣàwárí rẹ̀ ní báyà ń gbọ́ pé báyà Cameroon. Ṣùgbọ́n bí wọ́n fìdí sí jù Asia country ni ìlú àwọn Tintan mẹ́lọ́ fẹ́ pọ̀ jù sí. Egbò tá à ń wí yìí àìmọye nǹkan lòyìnbó ti fi ṣe ní nǹkan àlàáfíà là ń wí o. Nǹkan ẹni tí ń ṣe àkábá tí ń di sìgìdì o ìyẹn kọ́ ní ń wí o. Ṣé rí ohun tó bá wúlò fún àlàáfíà ara wa ọ̀rọ̀ gbélé ayé wa báyìí àì máa fi tí gbọ́ dànù. Bí oríṣiríṣi oògùn ṣe wà tí yàn bá lọ kẹ́míìsì bẹ́ẹ̀ náà ni oògùn ìbílẹ̀ náà wà. Bó ti rẹ́ni tí ó pé òun fẹ́ ṣàfẹ́ rí òun ó ṣe gbé òun á sasaki ìbọn àwọn oògùn kan nìyẹn lọ́tọ̀ irú yẹn kọ́ là ń wí. Ṣùgbọ́n nǹkan àlàáfíà eléyìí oògùn àtọ̀sí ni eléyìí oògùn jẹ̀díjẹ̀dí ni eléyìí oògùn arẹmọ ni àwọn eléyìí kìí jẹ́ kọ́fọ́ wọnú ara àwọn eléyìí a máa láburú dànù gbogbo àwọn yìí dáa torí pé òpórí ẹnìkan sáì dáa. Ẹ wo àwòrán ewé tí mo tẹ̀ ránṣẹ́ sí wa yìí ewé yìí là ń pè ní ewé Gegemu. Àwọn ọ̀dọ́ tí wọ́n máa mu kí là ń pè kọ rẹ̀ kìí ṣerú èyí tẹ̀ mu ni mo sọ fún yín o ewé yìí ewé Gegemu ní jẹ́ ewé yìí wúlò púpọ̀ ewé tẹ̀ rọra ń wò yìí
bẹ́ẹ̀ ṣe wo yìí ẹkùn ọkọ ẹ̀mí òkùnkùn ni ọkápá àwọn púpọ̀ báwo là á ṣe é lò ẹlòmí ń bẹ ó ti rọrùn ṣùgbẹ̀yìn nísìnyí ọlọ́run lọ́mọ iye ọjọ́ ẹlòmí sì ń bẹ wọ́n ń dà á láàmú nǹkan rẹ̀ lọ déédéé ewé yìí wò ó dáadáa ó ti rí kò ṣòro rí o ṣùgbọ́n bí tọ́wọ́ bá rò kàn sí ibẹ̀ ní wà ń fún yín ní ìwúlò rẹ̀ díẹ̀ lálẹ́ yìí ẹ gbọ́ gbogbo bí yòówù tẹ́ ẹ bá wá ẹ mú gègé yìí kẹ́ ẹ máa kọ́ o ewé Gegemu. Monsieur Alfred Agba, maman Viera de Leva, pourtant on m'aide. Akínbátá akínà pẹ̀lú bòtómi kalẹ̀ ìnáwó ayéjọ́ mẹ́lòkó ẹ̀ mànà mọ́lò lóko. Akínbátá akínà pẹ̀lú kẹta tilẹ̀ ìnáwó ayéjọ́ mẹ́lòkó ẹ̀ mànà mọ́lò lóko. Inú máa má jẹ́ ti ń jí, ìwẹ̀ náà jẹ̀nu jí ń tún. Ìmọ̀ náà jẹ́ ti ń jí, ìwẹ̀ náà jẹ̀nu jí la. Pé kán bala fìnà tún, àfi kán bala wéná tún. Pé kán bala fìnà tún, àfi kán bala wéná tún. ṣé ẹ ti wá nǹkan fìdílé àbẹ ti fìdílé nǹkan ewé yìí ní èso kan ó ní ẹ̀gún lára ẹ̀gún wà lára rẹ̀ sórí èso yìí lásán omi tẹ́ ẹ̀ bá mú inú ilé ẹ máa ju èso yìí sínú ẹ̀ ẹni ibi tó bá mu nínú omi yìí kò ní gbádùn ara rẹ̀ kódà èso yìí à á máa dà á sínú omi téèyàn máa fi wọ́n gbogbo àyíká ẹni èèyàn burúkú ò ní lè tẹ̀bẹ̀ Gegemu tẹ̀ ń wò yìí èso rẹ̀ bóòlù àṣẹ wá lò ẹja ewé rẹ̀ bágbára bá ṣe mọ́ ẹ̀rùn alámọ́ ẹ bá lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ bá ti ní ẹ̀rùn alámọ́ ń bẹ o ẹ̀rùn oníṣìírí náà sì wà ṣẹ́rọ́ oníṣìírí yìí òun ìlànà tiẹ̀ òun làwọn àgbàlagbà ń pè ní ẹ̀rùn àwọn ọ̀ká ẹ ti mú ẹ̀rùn alámọ́ òun lanu sílẹ̀ báyìí ẹ gún papọ̀ mọ́ ewé yìí ẹ ti gún papọ̀ mọ́ ẹ fè èpo ọ̀bọ̀ díẹ̀ kẹ́ ẹ fi kún ẹ gbọ́n mo wí èpo ọ̀bọ̀ díẹ̀ kẹ́ ẹ fi kún ẹ̀gbọ́n mi ọ̀dọ̀bẹ̀ ṣé wọ́n yẹ kí ó pọ̀jù bẹ́ẹ̀ lọ ni àní ó jù bẹ́ẹ̀ lọ ádàrá ẹ̀ láàmú wọ́n ṣe fi lé wa lọ́wọ́ ni mo jùlẹ̀ fún ọ máa wẹ̀ ẹ́ lálẹ́ kó o tó sùn ó rí i pé àlàáfíà yọ bá ọ tàbí èèyàn ti wà lórí ìdè lọ́jọ́ tó ti pẹ́ máa wẹ ọṣẹ yìí ẹ ṣe é sílẹ̀ káwọn ọmọ yẹn máa lò ó yanturu ewé Gegemu ọ̀nà àkọ́kọ́ nìyí o ètò fún yín lọ́nà níṣì àní ẹ má dìde kó níbi tẹ́ ìdè kó sí. Àpò akúrú máa kú ní akúrú gbóná bẹ̀rẹ̀ èlé lẹ́sàmọ́ lẹ̀wẹ̀kẹ́. Ilé ayé ọ̀tọ̀ lọ. Ilé ayé o, ayé ọ̀tọ̀ lọ. Máa gbó máa tọ́, máa dàgbà darúgbó. Máa gbó máa tọ́, máa dàgbà darúgbó. Ikú kò ní pa mí léwe, àrùn kò ní ṣe mí léwe. Ikú kò ní pa mí léwe, àrùn kò ní ṣe mí léwe. Máa gbó máa tọ́, máa dàgbà darúgbó. Ayé tó tó, ayé ọ̀tá máa rà. Ayé tó tó, ayé ọ̀tá máa rà. Máa gbó máa tọ́, máa dàgbà darúgbó. Máa gbó máa tọ́, máa dàgbà. tí ẹ bá lọ mú egbò ẹ̀gbẹ̀sì
ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọ́n fi hàn yín èpo náà ọmọra dáadáa báyìí wọ́n dàbí ìgbà tá a bá sọ pé láwájá èèyàn pupa ni bẹ́ẹ̀ náà ni egbò yìí ṣe rí egbò yìí ẹ tọ́jú rẹ̀ èpo mángòrò àwọn ẹlòmíà pè é ní mángò bí àṣà àwọn ará Àkútọ̀nù wọn ní mángò ẹ dákun ẹ bá mi gbà á bẹ́ẹ̀ bí mo ṣe pè é o ẹ ti mú ẹ wàá lọ wá ewé yìí ẹja aṣu ewé asufẹ́yẹ jẹ́ àtẹ̀gbò rẹ̀ tẹ́ ẹ bá rí ewé rẹ̀ ṣùgbọ́n dandan ni kẹ́ ẹ lo egbò ewé àkókò ẹja pitimu ewé òtíílí ẹ̀wà kan ní jẹ́ òtíílí ẹ̀wà yìí a máa sọ̀rọ̀ ṣe bí òkúta nírí gbandi ó ti yí àwọn àgbẹ̀ àwọn òní àpè ní òtíírín òtíílí ni ẹ kó sí ewé ọ̀pọ̀tọ́ ọyẹ ẹ̀sìn tí a bá rí pé òun ti sùn òun ti lójú oorun ó ti pẹ́ kò gbádùn àlàáfíà ara rẹ̀ tọ́ bá ṣe tán dákun o má bù ú púpọ̀ o wọn bá ní kọ́ rọra máa bù ú torí tí ewé náà bá gba ọmú tọ́ bá ṣe tán tọ́ bá ta sọ̀hún aláàmájẹ òfòdìdí ọjọ́ mẹ́ta sùn wá gbọ́ ọ̀nà táwọn àgbàlagbà lò ọ̀pọ̀ sórí ọṣẹ rẹ̀ tó ti gún tẹ́lẹ̀ tó fi wé Gegemu àti èkó ọ̀bọ̀ tó ti gún tí ń bẹ́lẹ̀ àti ẹ̀rùn ẹ̀là sẹ́rí tẹ́ ẹ bá ṣe àgbo yìí tó jiná ẹ dà á sínú kankan kọ́ wá bọ́ aṣọ rẹ̀ kó bóra mọ́ kí ooru rẹ̀ kọ́ wọlé sí ọlá tó bá ti á wọlé sí ọlá tó làágùn bí 30 ṣẹ́jú àti ìṣẹ́jú 5 tó lóyún mò ń pè ní 35 minutes kọ́ wá bu ọṣẹ yìí kó fi wẹ àgbo yìí ọ sọ fún mi á ba yín lára mọ́ wọn bá káàfin lẹ́bẹ̀ẹ́ ni á dára fún wa o àdúrà wọ́n gbà o orúkọ mi ni Lukman ọmọ Ayédáde bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ẹ máa subscribe wa ní YouTube àtọkùnrin àtobìnrin ẹ sì máa bá wa download rẹ̀ kẹ́ ẹ máa bá wa tẹ láìkì á dára fún yín ayé yín kò ní yé ẹ lẹ́ o tó tẹ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ọba lọ ẹ pe nọ́mbà Àkútọ̀nù èyí yòówù yọ̀ dá yín lóhùn méjèèjì tẹ bá ti pe ti Nàìjíríà tí ọba lọ kẹ́ mọ̀ pé sí Nàìjíríà nìyẹn tẹ bá pe ti Kútọ̀nù tí ọba lọ kẹ́ mọ̀ pé sí Kútọ̀nù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà nílùú Kútọ̀nù ọyẹ múnú gègé yín kẹ́kọ̀ọ́ àdírẹ́sì lẹ̀ àbí ẹ má ti jẹun kọ́kọ́ fún yín ládírẹ́sì nọ́mbà ní kọ́ fún yín +234 80 3298 3298 +234 80 3298 3298 ìyẹn jẹ́ ti Nàìjíríà ọ̀kan bẹ́ẹ̀ ẹ tó gbà kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ìkànnà tó nìyẹn ẹ gbà kẹta sí +234 80 890 38 658 +234 80 890 38 658 ẹlẹ́ẹ̀kẹta ti Nàìjíríà nù ẹ lè pe mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ yìí kọ́dà yín lóhùn torí pé lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú Kútọ̀nù mọ́ wà bá ọ yẹ gba nọ́mbà àti Kòtónú +229 54 65 19 28 +229 54 65 19 28 ìyẹn dúró bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́ẹ̀kejì +229 54 65 19 29 +229 54 65 19 29 àwọn nọ́mbà tẹ́ fi kàn sí wa ni
a kì í bá àwọn ẹlòmíẹ́ ṣe ìtọ́jú ara tàbí ẹ fẹ́ bèrè lórí ìrìn àjò yín àbí lórí pé lórí iṣẹ́ tẹ̀sí owó lẹ́sẹ̀ kì í sọ̀fẹ́ o òkè òkun lẹ́tí bẹ̀ wá ń sẹ́ni ìsàlẹ̀ ìsàlẹ̀ tí bẹ̀ wá ń sẹ́ni iṣẹ́ ẹ̀yìn ọkàn yẹn lára ṣùgbọ́n yìí lẹ́sàn owó ti dé etí ẹ̀ ló fi bá yín gbé débẹ̀ ìjẹ́ gbọ́dọ̀ dáadáa báyìí ní sìn adára fún yín o níbo wá lọ́dọ̀ wa nílùú Kútọ́nù tó bá wọ mọ́tò látàjàṣẹ́ àbọ̀ wọ mọ́tò látàṣàkété kọ́sà ní wọn lọ sí mọ́tò tí ń lọ Kútọ́nù kẹwọ̀ ẹ bọ́lẹ̀ tẹ bá ti dédé gà kan tẹ dédé gà kan lẹ́yìn ó ti bọ́lẹ̀ o wọ́n ní níbo ẹni níbi Túndé Motors níbi Túndé ti ń ta mọ́tò ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ kẹ̀yìn dání wọ́n ti ń ta mọ́tò ẹ máa wọ̀ ọ́ kan ẹ rí ilé epo JMP kan ilé epo JMP tẹ́rì ọ̀nà tó lọ òkun ẹ máa tọ́ bọ̀ àṣìṣàlẹ̀ ẹ máa ka ìyànà tẹ́ máa rí ìyànà kéní ìyànà kejì ìyànà kẹta ìyànà kẹrin lápá òsì yín ni o táwọn oníkútọ́nu máa ń pè ní quatrième point à gauche ẹ yàwó bẹ̀ ẹ bá ti yà ẹ farabalẹ̀ ńbẹ ẹ rọra rìn síwájú ẹ rí mosque kan lápá òsì yín wọ́n kùn láwọ̀ ewé ẹ rí igi àgbọn níwájú rẹ̀ àgbọn onífúláwà ni o à ń porúkọ àgbọn náà ní àgbọn mẹ̀họ̀họ̀ ẹ bá ti rìn síwájú ẹ rọra kábíyèsí bàtà mẹ́rin síwájú ẹ wọ apá ọ̀tún yín ẹ rí igi ńlá kan ó dúró níwájú ilé kan igi táwọn yìí ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí géètì kan bẹ lẹ́yìn rẹ̀ táwọn ará Kútọ́nù ń pè ní Ògbó ẹ wọlé láti tọ́wọ́ ní sàlẹ̀sàlẹ̀ ńlẹ̀lẹ́dọ̀mẹ́ adara fún yín o ayẹwa o ní yí ẹ lẹ́ o gbogbo ohun tá à ń fẹ́ òun lè lédùá ó ṣe ohun tá à ń fẹ́ ìlédùá yóò lè jìnnà sí wa a kì í bá a mọ̀ pé ẹ bá darapọ̀ mọ́ wa ní WhatsApp group ẹ má sẹ́ndì stíkà o ẹ má sẹ́ndì líǹkì kan wá sọ́dọ̀ wa o wọ́n yọ yín kúrò o ẹ má gbé fídíò kan báwo kí fídíò náà dáa tó táwọn àdúnyàn bá kọ́kọ́ àpúfẹ̀ tí wọ́n kẹ́ fi lọ̀ wọ́n pé ẹ wo fídíò yìí tí wọ́n bá àpúfẹ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì fídíò tẹ bá sẹ́ndì fídíò wọ́n yọ yín ní o ire o ire o ire kàbìtì. Bàdàrúgbó ikú kò ní pa mí léwe, àrùn kò ní ṣe mí léwe. Ikú kò ní pa mí léwe, àrùn kò ní ṣe mí léwe. Àgbò máa ń sá máa dàgbà dàrúgbó. Ayé tó tó, ayé àkàmàrà. Ayé tó tó, ayé àkàmàrà. Máa gbó máa ń sá máa dàgbà dàrúgbó. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná wa mẹ́. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná wa. Fẹ̀yìn papọ̀ iná wa mẹ́. Sáyé jùlọ wà wó. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Fẹ̀yìn papọ̀ iná wa bá sáwọn bí ọwà kúròkó. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Fẹ̀yìn papọ̀ iná wa lè sáyé jùlọ wà ayé. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Ọkọ̀nà sojú pàjọmọ́nù. Ìfẹ́dọ̀ ti fà. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. Set pedigree, the clear clampa, the putsa. Obelele, obelele, fẹ̀yìn papọ̀ iná sọ̀rọ̀. That's all who do not, I'm